justice for DJ Chicken, justice for DJ Chicken. Ìwọ tó bá jáde tó bá ní justice for DJ Chicken àkútúkú ìwọ náà lọ́nà. Fídíò yìí ìsọ̀rí mẹ́ta ni ó pín sí. Gbogbo yín náà lẹ ti rántí ntí DJ Chicken sọ lẹ́yìn ìgbà tí wọ́n sin òkú Alhaji Taiwo Hassan Ogogo tán. Wọ́n padà arrest DJ Chicken. Alifulani ti dá lóhùn mò ń bọ̀. Ẹ rántí òṣèré orí ìtàgé eyín Rẹ̀mí Sitabe kí làwọn ènìyàn ń sọ nípa condition tí wọ́n rí nígbà tó náà wá bí ìsìnkú Ogogo. Ṣé ẹ rántí bàbá Yẹmí Ẹlẹ́sọ̀ kí làwọn ènìyàn sọ nípa kinní tó wà lójú wọn torí pé kinní náà ń ṣe bí ẹni tóbi sí mò ń bọ̀ náà. Àwọn Yorùbá ní tí bá ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni ẹjẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ DJ Chicken lẹ́kùnrẹ́rẹ́ kí l'Alifulani sọ ìgbà wo wọn ó gbé DJ Chicken lẹ̀ kí n tó wá bọ́ sọ̀rọ̀ bàbá Ẹlẹ́sọ̀ àti Rẹ̀mí Sitabe. Ǹjẹ́ lẹ rántí ọ̀rọ̀ DJ Chicken sọ lánàá nígbà tí wọ́n ń sìnkú Alhaji Taiwo Hassan Ogogo lọ́wọ́ mò ń bọ̀ ẹ gbọ́ díẹ̀ ńbẹ̀ ká tó wá mọ́rọ̀ tí Alhaji Alifulani sọ. Ó ti bá tiẹ̀ lọ ni a máa fi jẹ́ síwájú tó àkótókótó ẹ̀ lọ́dọ̀ mo jẹ́ wọn náírà rí gbàtí yẹn ti mú mọ́ ni kò ní jẹ́ èèyàn lọ́rùn dára ń kàn mí. Kò sí àní-àní èpè tí DJ Chicken ti gbà lẹ́nu àná sóní apẹ̀rẹ̀ rẹ̀ ò lè kó tán. Ṣé ẹ wá rí tó bá jẹ́ pépè lásán ni kò bá mọ̀ tó ní mọ̀ sàn ṣe bí wọ́n lé pé ìjà lóòjọ́ ẹ wò wọ́n ó gbé DJ Chicken lẹ̀ pẹ̀lú tí Alifulani sẹ́mi pé Alifulani súnmọ́ àwọn ẹbí Ogogo ẹ gbọ́rọ̀ lẹ́nu Alifulani mò ń bọ̀ yín máa lọ ibì kankan o ń ṣàlàyé gbogbo ẹ̀ fún yín lọ́kọ̀ọ̀kan mò ń bọ̀ wá mú ọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé méjèèjì wá ṣùgbọ́n tẹ́ ẹ rí ọ̀rọ̀ ti DJ Chicken yìí àwọn ènìyàn ti ń gbà bí ẹni gbàgbọ́ tí níkànnì ayélujára torí DJ Chicken náà ti jáde ó tó fi bẹ̀bẹ̀ ó ní pé ìmukúmu tó ń mu lánàá ló jẹ́ kó wọn máa sọ̀rọ̀ báwọn ẹ wá gbọ́n tí Alifulani sọ mò ń bọ̀ ẹ má lọ ibì kankan ẹ wà pẹ̀lú mi. Yòókù àbẹ́yẹn bá tiẹ̀ wá fa ìfàkúfà ṣé òkú olókùn lèèyàn máa ń sọ̀rọ̀ nǹkan báyẹn sí òkú olókùn lèèyàn máa ń sọ̀rọ̀ nǹkan báyẹn sí ìwọ tó ṣẹ̀ bọ́ níbì kan ó ṣẹ̀ṣẹ̀ bọ́ níbì kan ẹyọ kan níbi ẹnu ìsọkúsọ yìí náà ẹ kúrúsì ní ó ká sí kúrúsì ní ó ká sí kúrúsì ní ó ká sí kúrúsì ní ha subhanallah kí ni a máa sọ wípé àkútúkùn Ogogo lọ́nà ọ̀run ṣé ìgbà tí ń bẹ láyé sóhun jẹ́nu owó ẹ̀ ni wọn náà dé lóbi ṣe rí tí a bá máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ẹja àwọn èèyàn ẹjọ́ torí Ọlọ́run ẹja máa àwọn kankan wà tẹ́ máa ń rí lára àwọn èèyàn fídíò tó ṣe yẹn àwọn èèyàn ṣépè fún gan o ìpè yẹn pọ̀ àwọn èèyàn ṣépè fún gan o àmọ́ káwọn èèyàn máa sọ pé ẹja pẹ́ fọmọ yẹn lẹ́jarí ó kàn ká ṣe kúrúsì ni rere máa ní kò máa gbádùn ni níjọ́ tí àwèrè máa ní kò máa gbádùn ni ó máa níjọ́ tó lé Ṣèyí Tinubu òkú jò ní ṣé kò ní tójú ẹ rí ó mà dé padà láti ibi tó lọ ó dé padà láti ilé ọdún tí wọ́n sọ pé Ṣèyí Tinubu lálùbáríkà ni Ṣèyí Tinubu kìnnìkan ni tí ìyẹn ò bá gbégbèsè lórí ẹ báwo ló ṣe máa change padà because wọ́n máa gbégbèsè lórí ẹ sìn láwọn kan wà máa jáde wọ́n máa ní justice for DJ Chicken justice for DJ Chicken ìwọ tó bá jáde tó bá ní justice for DJ Chicken àkútúkú ìwọ náà lọ́nà tó yẹ kí irú ẹ ṣẹlẹ̀ èèyàn kú ṣé gbogbo ẹni tó bí tí èèyàn bá ti wá rí nǹkan lára lọ́wọ́ rẹ̀ láyé èèyàn wà máa ṣépè fún tó o bá rí nǹkan kan lára ẹnìkan ṣé bí wà rí lára ẹlòmíì number one kí ni Ogogo ṣe fún ẹ kí ni ìpàdé ọlọ́jà kásíwín níbo lẹ́tijọ́ pàdé. Fídíò tí Alifulani ṣe ó gùn jù máa ń lọ ṣùgbọ́n ìfẹ́ máa gbà yín lásìkò ó pọ̀ ó ṣeé ṣe kí wọ́n gbé DJ Chicken lórí ọ̀rọ̀ tó sọ yìí ẹ wo ẹja fọ̀rọ̀ DJ Chicken lẹ̀ tí àwọn ọlọ́pàá bá ti mú èmi náà ní kọ̀kọ́ jẹ́ ni alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ wa múròyìn náà fún yín níkànnì ayélujára yìí náà ni torí mi gan fẹ́ wọ́n gbé ńlẹ̀ ọmọ tí ó bá kọ́gbọ́n láti ilé ìta ni wọ́n ti kọrù wọn lọ́gbọ́n. Kí làwọn ènìyàn ń sọ lórí òṣèré orí ìtàgé Rẹ̀mí Sitabe ẹ̀yin náà mọ̀ pé ó ṣe interview kan pẹ̀lú Kúnlé Afọ́ọ̀dù níbi tí ó ti jẹ́ kó di mímọ̀ pé òun ṣẹ̀ṣẹ̀ ń recover níbi àìsàn stroke tó mú òun ni
kódà níbi fídíò níbi ìsìnkú ẹ rí i pé ìgbà tí Rẹ̀mí Sítàbé tó fẹ́ mọ rìn ẹ rí i pé ó fẹ́ mọ ṣubú àwọn kan ẹ wo kọ́mẹ̀ntì inú àwọn kọ́mẹ̀ntì Facebook kan tí mo mú wá fún yín ẹnì kan síbẹ̀ níkànnì ayélujára ó ní please you the successful ones among all these our actors should try and be checking up on all these old ones please ó ní ó ń sọ pé gbogbo àwọn tọ́lọ́run ti bùkún nínú àwọn orí ìtàgé ó lọ yẹ kí wọ́n máa ṣe tí Kúnlé Afọ́ọ̀dù ń ṣe káwọn náà lọ máa wo àwọn tí wọ́n ti dàgbà yìí. ó ní this Mr. Rẹ̀mí Sítàbé is not looking okay at all ó ní tá a bá ní ká wò dáadáa Sítàbé yìí ó ní bí òun ṣe ń wò ó ní òun ò lérò pé bàbá náà wà òkè dáadáa. Let it not only after getting to the point of death before you guys will be caring for them. ó ní kí wá ṣe pé ńgbà tá a bá wá gbọ́ pé òṣèré orí ìtàgé báyìí jáde láyé láwa máa sunkún níkànnì ayélujára bàbí láwa máa post wọn pé RIP ọlọ́yẹ kí wọ́n lọ́ọ́ máa wò wọ́n. Others should emulate Mr. Kúnlé Afọ́ọ̀dù. ó ní àwọn yòókù náà ó yẹ kí wọ́n máa wo ohun tí Kúnlé Afọ́ọ̀dù náà ń ṣe tó lọ ń bá wọn tí ń gbowó fún wọn tí ń tọ́jú wọn yóò lọ múnú wọn dùn. He is trying in that aspect and may God continue to bless him. ó ní pé tá a bá parọ́ lójú ó ní Kúnlé Afọ́ọ̀dù ó ń gbìyànjú lábàlẹ̀ léhùn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ èrò tiwọn níkànnì ayélujára lórí Rẹ̀mí Sítàbé táwọn èèyàn ní pé ipò táwọn rí pé kò tí àwọn èèyàn lọ́rùn rárá wọ́n yẹ káwọn òṣèré orí ìtàgé kí wọ́n mọ bí wọ́n ṣe tọ́jú tiẹ̀ náà. ẹ já ohun táwọn ènìyàn sọ nípa kíní tó mú òṣèré orí ìtàgé Èyùn Bàbá Ẹlẹ́sọ̀ tó mú wọn lójú. oríṣiríṣi nǹkan làwọn ènìyàn sọ nípa kíní táwọn ènìyàn rí lójú Bàbá Ẹlẹ́sọ̀ torí pé dókítà kan ti sọ ó ní pé kí wọ́n tètè mójútó. ẹ já gbọ́n tẹ́ni sọ mò ń bọ̀ ní. ó ní a doctor posted yesterday about Bàbá Ẹlẹ́sọ̀ face. òótọ́ ni èmi náà mú ròyìn náà wá fún yín lóòótọ́ dókítà kan sọ̀rọ̀ lórí ẹ̀. ó ní on the mole growing beside the eyes please can something be done fast about this. ó ní pé pẹ̀lú kinní tí ó ń wù níbi ẹ̀gbẹ́ ojú wọn ó lọ yẹ káwọn òṣèré ìtàgé yòókù kí wọ́n tètè wá nǹkan ṣe sí. we don't want to lose any of them except you very very old age. ó ní àtò fẹ́ pàdánù kankan nínú àwọn òṣèré orí ìtàgé ilé wa àyàfà àwọn tí wọ́n ti dàgbà téèyàn gan mọ̀ pé bàbá eléyìí ti dàgbà tó bá tiẹ̀ lọ gan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Mr. Kúnlé Afọ́ọ̀dù and others please do something very fast. ọ̀wá ni ẹ̀yin náà mọ̀ pé Kúnlé Afọ́ọ̀dù náà wọ́n mọ̀ dáadáa pé yes ó máa ń ṣerú nǹkan máa tó máa ń lọ bá àwọn òṣèré orí ìtàgé àwọn tó ti pẹ́ tó jẹ́ pé bóyá yálà wọ́n nípèníjà kan tàbí òmíì bóyá ara àwọn òyà ni bóyá láti gba ìtọrẹ àánú fún wọn láti gbé wọn sí ìkànnì ayélujára káwọn ènìyàn mọ̀ pé lágbájá nǹkan tí ó tún pass through rẹ̀ ó wá ní kí wọ́n tètè ṣe nǹkan lórí. ṣùgbọ́n nǹkan tèmi náà mọ̀ ni pé bàbá náà àwọn náà ó ti máa wá nǹkan kan ṣe sí i ṣùgbọ́n sẹ́yìn pé ọwọ́ tí ọba ń dùn yẹn tí èèyàn bá fi èèyàn gbọ́dọ̀ fi sábẹ́ aṣọ tí àwọn ènìyàn bá tó pa pariwo ẹ̀ síta bá ní ìsìn tó bọ́ sí kànnì ayélujára ó ṣeé ṣe kárí inú àwọn ẹlẹ́yinjú àánú tí ó sọ wípé bóyá nú dókítà gan tàbí ẹni tí ó gbowó lẹ̀ gan tí ó ní òun ó san gbogbo owó tí wọ́n fi tọ́jú wọn lọ́fẹ̀ẹ́ tàbí káti ẹ̀rí dókítà tí ó sọ pé òun ó tọ́jú wọn gan lọ́fẹ̀ẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan láyé yìí tí ẹ̀ bá ti ráàánú gbà àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé tí ó bá ṣe pé àánú tó rí gbà níkànnì ayélujára tó yẹ pé bóyá kò bá ti jọ́lọ̀ ní pé kí lè èrò tí ẹ ṣíà fídíò yìí ǹjẹ́ lẹ́yìn ò tiẹ̀ lérò pé DJ Chicken ó yẹ kí wọ́n gbé lẹ̀ ó tiẹ̀ kọ́kọ́ lọ kọ́gbọ́n